mo ti sọ fún wa nípa ìlú kan tó ń jẹ́ ọyọtunji lórílẹ̀-èdè Amẹ́ríkà tó jẹ́ pé Yorùbá ni wọ́n sọ ń bẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì ń de adé wọ́n jẹ ọba nílùú ìlú náà. ẹ wá wo bí arábìnrin kan ṣe gun ọba aládé ìlú ọyọtunji pa lórílẹ̀-èdè Amẹ́ríkà. bùnmi ní ìṣẹ́jú kan pé recap ṣàlàyé fídíò fúnra wa dáadáa. wo plus sign tó wà lókè wọ́n click síbẹ̀ bá mi follow page yìí wá lọ síbẹ̀ ó rí ọyọtunji. mo ti sọ nípa ìlú ìdáadáa àwọn òrìṣà tó ń bọ nílùú ìbọn ṣe ń ṣe nílẹ̀ Yorùbá tó ń ṣe ní ìlú ọyọtunji yìí náà máa bá mi bọ̀. There is no problem in ọyọtunji. This is the ọyọtunji ní ìlú Yorùbá. America, ọmọ Odùduwà pátápátá. 31st of July 2024 yan ìparí oṣù July ta ló tán yìí ni ìròyìn kálékáko pé ọba Adégbólú Adéfúnmi ó rè wàlẹ̀ àṣà ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀rà látàrí ọwọ́ àǹtí rẹ̀ tá a mọ̀ sí Akínbá. ọba Meredith ni ó jẹ́ àǹtí ọba Adégbólú Adéfúnmi tí èdè àìyedè wáyé láàrin àwọn méjèèjì tí àǹtí ẹ̀ sì mú ohun tá a mọ̀ sí ohun abẹ́fẹ́lẹ́ tó fi gún èyí tá a mọ̀ sí kábíyèsí ọba aládé yìí tó fi gún pa nínú oṣù keje ọdún tí àwáyé náà ní ìṣẹ̀lẹ̀ ní ìparí oṣù keje tá a mọ̀ sí 31st of July 2024 ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. ní báyìí ó ti wà ní àkàtà àwọn ọlọ́pàá tí wọ́n sì ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò nítorí lọ́bẹ̀ tó fi wàrò wọ́wọ́. apá South Carolina lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní ìlú ọ̀yọ́túnjì wà. àǹtí ẹ̀ tó gún pa náà la mọ̀ sí ọmọ ọdún mẹ́tàléláàádọ́ta tá a mọ̀ sí 53 years ni wọ́n pe ọjọ́ orí àǹtí rẹ̀ tí ó gún pa yìí. bí ẹ bá fẹ́ mọ̀ sí nípa ìlú ọ̀yọ́túnjì mo ti sọ lórí péèjì mi ṣe click síbẹ̀ ẹ lọ wo ọ̀yọ́túnjì mo ti sọ nípa ìlú dáadáa ẹ gbọ́ síwájú sí lórí péèjì Òtòlè Yorùbá TV. ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ mi ó dìgbà kan náà ká tún pàdé láyọ̀ ó dàbọ̀.